kẹ́kọ̀ọ́ pé inú ayé tá a wà yìí ó kálukú wa wá ṣàwádà ó kálukú dẹ̀ máa padà kẹ́lú ẹ̀ náà ni kò sí nǹkan tó kù tí oníkálukú wa tá a jẹ́ bí tá a jẹ́ ara tàbí olùfẹ́ Sheikh Al-Irshad ni bàbá mi ni ọ̀rẹ́ mi ni mo dẹ̀ mọ̀ tí n bá mọ̀ gbogbo nǹkan mo mọ̀ pé Sheikh Al-Irshad ní inú bímọ tí ò sí kankan tó yẹ nínú dààmú nínú dùnnú Sheikh Al-Irshad kò ní kọ́lọ́fín kankan tí mo dẹ̀ mọ̀ pé ọ̀run ẹ̀rí ni àmọ́ kí ló lè jẹ́ kí òkú ní ọ̀run tó nítumọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe kọ́ wa òun ni táwọn nǹkan tó fi sílẹ̀ ò bá sọ́fà lẹ́yìn tó lọ tán òun ni tí ò sí nǹkan tó ń da ibùsùn ẹ̀ láàmú ohun tó lè da ibùsùn èèyàn láàmú tí òkú bá kú tán gbogbo tó bá ṣe lè jẹ lára arú ẹ̀ ní gbèsè tí ẹlòmíà rò pé àbójẹmígún ni náà kò jẹgún ìtòrẹ́ lẹ́mí gbà ní ká tó wá bílé ni mo ní lọ́kàn mi èèyàn tó bá níjẹ̀ ní orísun ó kéré ó tóbi agbọ́dọ̀ lọ́n àká. Allahu Akbar. Kódà ẹ post yẹ. Genuine reason. Wọ́n tiẹ̀ ní láti post yẹ. Mo lẹ́yìn post yẹ. Mo ní kódà ẹ post yẹ. Èèyàn tó bá níjẹ̀ ní orísun tí ò ń ṣe pé àjọṣòwò àjì wọ́n dẹ́ nìkan padà láti ibì kan àbí kinní kan ọ̀rọ̀ físà kan tí gbogbo wa jọ mọ bíṣẹ́ ọ̀rọ̀ hajj ṣe rí a ní láti wò dáadáa àwọn bàbá máa set up committee tó máa look into that ní pẹ̀lú gbọ́lọ́n agbọ́dọ̀lọ́n àká ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ sá mo mọ̀ pé bàbá mi bímọ 5 ó dà pé 5 ni wọ́n tọ́ lágbára ẹ̀ bọ́ mọ̀ pé ní agbára bàbá mi tó tún wà pẹ̀lú alátọ̀tún àtúnṣe ohun tó jẹ́ education àwọn márààrún ní kan fi sọ́wọ́ Ọlọ́run ní káwọn ìyá wọn rí ṣáàtù ní pẹ̀lú òkú Ọlọ́run ohun tó bá wù wọ́n lọ́lọ́run á ṣe fún wọn látara wa ní pẹ̀lú òkú Ọlọ́run ní pẹ̀lú òkú Ọlọ́run ní pẹ̀lú òkú Ọlọ́run ó ń lọ bí ọdún kan mo ṣèlérí fún Haji Al-Irshad nípa àwọn fẹ́ ṣe báwọn fẹ́ kọ́ ilé bíbẹ̀ lọ́hùn ilé bíbẹ̀ lọ́hùn tó fẹ́ kọ́ kò sí nǹkan tó dàbí ilé bíbẹ̀ lọ́hùn kọjá wípé kí ilé tiẹ̀ tó kọ́ kalẹ̀ ní kó má dìgbàgbé táwọn ọmọ wọn bá ṣoríire wọn á padà kọ́lé bíbẹ̀ lọ́hùn fún wọn ni bàbá mu wa rántí nǹkankan pé máa ṣe bàbá máa ṣe ìyá wọn ní ẹ̀tàn ni Ọlọ́run bá dẹ́dà à ń tọ́ àwọn ilé ẹ̀ lọ́wọ́ jẹ́ kó jẹ́ ṣíṣe Àmín. jẹ́ kó jẹ́ ṣíṣe Àmín ya Allah. àti ìdùnnú ní káwọn ọmọ ní kó wò mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ mọ̀ pé ẹni Ọlọ́run ni bàbá tó bí níwájú Ọlọ́run ṣé àbùjáde ní kọ́lọ́fín mo mọ̀ ní pé kò ní fún kọ́lọ́fín ní kọ́lọ́fín kó ṣàforíjì fún mi àmọ́ pé kò ní kọ́lọ́fín kankan níbi kankan nítorí bàbá mi ni ọ̀rẹ́ mi ni èmi àti afábàrà ṣe tẹ́ ìtìjọ wa ó ń lọ bí 26 to 27 years Allahu Akbar. ní kọ́lọ́ má jẹ́ kárí dààmú náà ayé Àmín. àtijọ́ kówó jọ tàjọ fi ṣe nǹkan rí àtijọ́ kówó jọ lẹ́nu iṣẹ́ hajj ní tó dànù ìṣẹ́jú kan sí kejì ní tàjọ rẹ nìkan mú àmọ́ ó kéré jù mo fẹ́ kí gbogbo wa èmi mọ̀ pé Irshad òṣè nìkan àfẹnitọ́lọ́run fi iṣẹ́ ẹ̀ṣẹ̀ ìtorí iṣẹ́ hajj kò sí bó o ṣe lè gbọ́n tó kò sí bó o ṣe lè mọ̀ ọ́ ṣe tó mi ì tí ì mọ̀ bó o ṣe lè mọ̀ ọ́ ṣe tó tọ́lọ́run ò bá pe èèyàn ní èrò tó bá gbà lérò èrò kan lè da èrò 100 ó lè dáṣẹ́ 100 láàmú nílẹ̀ Yorùbá ni àwọn èèyàn wa ò tí ń rí bákan táwọn ò bá rí hajj lọ anila ní àjàkà tó bá dọ̀rọ̀ Yorùbá wàláì ó kù ní bó ṣe gbé mi lọ mọ́kàn tó gbogbo tó bá lè wù kó rí ń bẹ̀ agbọ́dọ̀ náà máa kà
ẹ get in touch. Ẹ má dá ìyàwó àtàwọn ọmọ ẹ̀ láàmú. Ẹ má dá ìyàwó àtọmọ ẹ̀ láàmú. Àrísádì ò jẹ nìkan gbèsè. Tẹ́ ẹ bá ló jẹ yín gbèsè, ó jẹ yín gbèsè lórí iṣẹ́ ni. Iṣẹ́ dẹ̀ máa sàn. Iṣẹ́ dẹ̀ máa sàn. Àwọn tó máa mójútó Àlìrìṣàd travel and tour tí òfin ní di ohun parun. Gbogbo bó ṣe lù ká bísí tó àwọn afúnra wa get involved. Tá a di ọjà ayọ̀ fún àwọn ọmọ ẹ̀. Bàbá yín fi ń tẹ́ máa jẹ́lẹ̀ fún yín o, ó lè má jẹ káàṣì. Tọ́ bá bá mójútó, tọ́ bá bá yín mójútó. Ọ̀pọ̀lọpọ̀ wa náà ṣiṣẹ́ yìí for 18-20 years. Èèyàn mélòó ló lè post ló lè mú license àyàtà ẹ̀ jáde? Èèyàn mélòó ló lè mú allocation tiẹ̀ jáde? Ìtumọ̀ ẹ̀ ní pé ó ti fi tẹ́ máa jẹ́lẹ̀ fún yín. Àmọ́ ntẹ́yìn lè jẹ àti tẹ́ lè jẹ oníkẹ́ mójútó ẹ̀kọ́ yìí. Oníkẹ́ mọ̀ pé kò sẹ́ni ká fọlọ́. Ẹ̀dẹ̀ máa nọ́tọ̀ bá yín nínú àdúrà. Ẹ̀yin tẹ́ wá jẹ́ ìyá wa. Ògbó. Àtìyá mi ọ̀tún, àtìyá mi òsì. Ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta lè máa rántí mi, àmọ́ kò sí lè tí mi mọ̀ nù yín. Kò dẹ̀ sí lè tí ó mọ̀ mi. Bó ṣe lè wù kórí. Àwọn ọmọ àmájá Àrísádì jẹ́ àwọn ọmọ mi. Ẹjọ́ torí Ọlọ́run. Ìyẹn jẹ́ pé mo ti bímọ 13 nìyẹn. Mo ní 8 tẹ́lẹ̀. 5 lọ máa fara bí 3 mi bẹ́ẹ̀ bì kan. Ọmọdé 13 lé mi. Pẹ̀lú òkú Ọlọ́run. Inú gbogbo wa dùn kalẹ̀. Ẹ̀ẹ́dẹ̀ jẹ́ èèyàn. Ibi tẹ́ máa rántí bàbá yín tó gbẹ òní panu. Tó mo fi ìjókòó bàbá wa. Mo fi tọrọ fún yín tó gbọ́ alábàríkà. Tó adúpẹ́ látọ̀tún àtòsí. Ìmọ̀ àbẹ̀rẹ̀ torí Ọlọ́run bá mi. Ẹgbẹ́ ọkọ̀ Ọlọ́run tóbi jàmá. Allahu Akbar. Ẹgbẹ́ tóbi dáadáa. Allahu Akbar. Wọ́n ní Islander kan dí ọ̀nà ń bí báyìí white. Àbáwa Muhammad Saheed ìbílẹ̀ Ọlọ́run ò ní jẹ́ máa padà sí aburú. Amina. Muhammad Saheed Musadoluwa ìbílẹ̀ ní máa padà sí aburú. Àjọmọ́ ẹ̀ lé sí àmì dáadáa ni. Amina. Ẹja kaina àtẹnà kan kó jẹ́ aláriwo.